ẹ ṣeun, ẹ bá mi wo fíìmù mi, ẹ sì bá mi subscribe, ẹ bá mi subscribe fún channel mi, ẹ bá mi subscribe ọmọ Yorùbá Àtàtà, ẹ bá mi subscribe fún channel mi, subscribe. Assalamu alaikum ọmọ Yorùbá Nation ní elóko àti lẹ́yìn òdì oko kíbi tí ètò ìwà ti bá yín ẹ káwọ́ ẹ̀sìnká ọ̀sẹ̀ ẹ̀sìnká alẹ́ Yorùbá Nation táwọn ọmọ àtàwọn ọ̀sẹ̀ sì tẹ̀ wá lọ́wọ́ gan ni ó ti tẹ̀ wá lọ́wọ́ ẹ mẹ́ta sọ pé kó tẹ̀ wá lọ́wọ́. Mo kí ọ̀gá mi àgbà bàbá mi àgbà Chief Sunday Igboho ṣá aka Igboho ṣá. Let's start ẹja sọ̀rọ̀ pa níta wá bá wa gan. Mo tún wá kí bàbá mi àgbà Koiki kọlẹ̀, mo kí ogbódẹ́sẹ̀ júlẹ̀ ní nítòkè àtìlẹ̀, mo kí mo ń gbádùn yín níṣẹ́ Chief Sunday Igboho ṣá. Àwọn ẹ̀ ń sọ tí mo ṣe ń gbọ́ wọn ní èèyàn gidi kọ́ èèyàn lédè ní wàá nù gan dáa yíká ń jà fún ìbojú aṣọ ni tí mo ṣe wo bàbá mi àgbà yìí èèyàn gidi tó ṣe wá yìí èèyàn tó ṣe tọrọ mọ́ ni ọmọ Yorùbá kan bẹ́lẹ̀ ni. Mo wà nígbà tí mo fi wà ní láyé 1968 tí mo ṣọ̀wọ́n pa tí mo rí Chief Sunday Igboho ní epo mo ti rí gbáyé. Mo ní mọ́tò káà kékeré kan yìí tí máa ń sún ebi gan tí máa kọjá àdúgbò náà pé mọ́tò ilé epo ló ti kọjá yìí, mọ́tò ilé epo kígbe àwọn adé sí ilé epo yẹn jọ náà kò dé báyìí àwọn sójà tẹ̀lé ń pàtó ní ẹ kó sí kú aláwọ̀ ìbò ní ẹ̀tẹ̀ pípa sọ́jà ní tí wọ́n ṣe pa ọlọ́kùnrin kan létí nù ẹni wọ́n ti mé lọ kò rántí mú àtẹ̀sẹ̀ yẹn gan mọ́ kò rántí mú ṣiṣẹ́ ìbò ní ẹ̀pẹ́ wá sẹ́ wọ́n lẹ́yìn sọ́jà ẹ̀ ní ìbò yẹn ní tẹ̀wá yìí Sunday Igboho yẹn gidi ni ẹ mọ̀ sọ pé yẹn burúkú tí ń wá ìdàgbàsókè fún ọmọ Yorùbá lápapọ̀ ó kọ̀ yẹn jẹ́ ó pọ̀ yẹn kò dá ìgbẹ́mọ yẹn jẹ́ kò láìkí gbogbo ẹni tí ẹ̀yin ìjọba tẹ̀ mọ́ promise and fail wọ́n lè lọ́ọ́ sọ pé ní má ta kú ní má lè àtẹ̀kùn àjù ẹ má ṣe máa wọ́ ìwọ òdà ní Nàìjíríà ìwọ òdà àwọn ọmọ Yorùbá Nation àfẹ́ àjùtò àti gbẹ̀rún àjù Yorùbá Nation ó máa tẹ̀ wá lọ́wọ́ olóògbé Ọlọ́run. Subscribe to my channel ẹ subscribe to channel mi kẹ́tọ́ fi gbọ́ mi another one subscribe mo kí ọgbà ẹ̀yọ́ ọmọ Yorùbá Nation ẹ máa retí Yorùbá Nation máa tẹ̀ wá lọ́wọ́ ó ti tẹ̀ wá lọ́wọ́ rẹ̀ yìí February 22 ó máa tẹ̀ wá lọ́wọ́ February 23 gan ó máa tẹ̀ wá lọ́wọ́ ó ti tẹ̀ wá láti February tó lọ gan ó máa tẹ̀ wá lọ́wọ́ ẹ máa retí ẹ subscribe to my channel thank you very much I appreciate you Thank you tẹ wo fíìmù mi, ẹ ṣe ọdọ ẹ wo fíìmù mi ọdọ máa wà pẹ̀lú yín àwọn ọmọ yín máa jẹ́ ẹ̀yin náà máa jẹ́ èmi dẹ̀ tí mo dẹ̀ fi hàn dátà kò ní tán bẹ́ẹ̀ ẹ ṣe ọdọ tẹ wo fíìmù ẹ sì subscribe ẹni sọ́fọ̀ àwọn ọmọ yín náà ní sọ́fọ̀ ẹni máa padà síbú àwọn ọmọ yín náà ní máa padà síbú ẹ dá àwọn tó wọlé ẹ bá mi subscribe tó wọlé ẹ bá mi subscribe fún channel.